ẹ tún já máa yin Elédùmarè ọba adániwáyé, Elédùmarè ọba àná, ọba ẹni, ọba gbogbo ìgbà tó ń fi ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ tó fi ń bọ̀ wá dàrú ní gbogbo ìgbà gbogbo àsìkò tá a fi ń lọ tá a fi ń bọ̀ tí Elédùmarè ò sì jẹ́ kí aburú kankan ó kéré ó tóbi kó ṣe ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. Akélédùmarè pé bàbá ẹ kú iṣẹ́ àrà lórí wa. Mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 tá a jọ wọ̀ yìí wípé a tún kú dédé àsìkò yìí ó ọdẹ ọdún bí ayọ̀ báyìí òun náà ni a máa bára wa láṣẹ lọ́wọ́ Elédùmarè gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 tó sì pé ìròyìn ajá balẹ̀ òun náà l'Elédùmarè tó fi jíǹkí wa tó sì fi rọ̀ wá lọ́rùn pé ká mọ́ wa sójú mọ́ máwòrán àtẹ́tí gbọ́ ẹ̀ǹtẹ́ jẹ́ olólùfẹ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bí ìṣe mi wípé káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ tá a wà yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ti wà tipẹ́ láti ọjọ́ tó ti pẹ́ tá a ti jọ ń bá a bọ̀ ẹ mọ̀ kó àyè oṣù yìí ẹ kú àdúrótì ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbàlégbòde tá a mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí gbọ́ ẹ̀ǹtẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tí ó kọ mi tí ò yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́ kókó inú ìròyìn rẹ o ẹ̀já yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Wọ́n ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ bóyélẹ̀ ló mú kí ẹni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ Alhaji Atiku Abubakar kó sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa wuyewuye àti rògbòdìyàn tí ń lọ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ààrẹ rẹ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ fọwọ́ lẹ́rán tí ò sọ nǹkan kan lé lórí ọ̀rọ̀ wàhálà ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé ìdí pàtàkì táwọn fi kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn Mojísọ́lá Miranda. Nípa ti àgbà ọ̀jẹ̀ olóṣèlú inú ẹgbẹ́ òṣèlú PDP táwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tán gbé nílẹ̀, ìròyìn fi yé wa pé wọ́n ti gbé lọ síbi tẹ́mi rẹ̀ kò ti dé báyìí ní ìpínlẹ̀ Kogi. Lórí owó ìpè àti ti dátà tó ṣe bẹ́ẹ̀ tó di ọ̀wọ́n gógó báyìí, àjọ NLC tí ń ṣe àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọ́n sọ dímọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti faramọ́ fún ìdí èyí àwọn ti gbégi dí ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àfikún owó ìpè àti dátà tó di ọ̀wọ́n gógó. Ìpínlẹ̀ Bayelsa onímọ̀tẹ́kọ̀ létí lọ báyìí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà sọ̀kòpọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò ní ìta gbangba ní ìpínlẹ̀ Bayelsa. Ìbẹ̀rùbojo lọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ Èdó pẹ̀lú bí àwọn Fúlàní darandaran ṣe ṣekú pa ènìyàn 6 sínú oko wọn láàrin ọjọ́ 3 gbáko. Kò lè sí ìsinmi fún ìka ènìyàn. Ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti bà àwọn ògbólógbò agbésùmọ̀mí mìíràn báyìí ní ìpínlẹ̀ Zamfara. Ní ìpínlẹ̀ Delta ni mo tún lọ. Àwọn ìlú tínú ń bíná dáná sun arákùnrin tó ṣe bẹ́ẹ̀ gé orí abilékọ kan nítorí ọ̀rọ̀ ilẹ̀ tó di wàhálà láàrin wọn. Tó ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí ẹja mọ̀mọ́ wá lẹ́yọkọ̀ọ̀kan. Wọ́n ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun kó wọ ò bóyá eléyìí ló mú kí Alhaji Atiku Abubakar kó sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ látàrí rògbòdìyàn tí ń lọ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti àná wá nínú rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó níbi tí Mudasiru Ọbaṣá tó ti fi tagídí tagbára tó fi wọ ọ́fíìsì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin pẹ̀lú àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá tó kó mọ́ra tó fi fagídí wọ ilé ìgbìmọ̀ náà, èyí tí ìròyìn sì tún jáde wípé wọ́n ti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn tó jẹ́ abẹnugan Mojísọ́lá Miranda, èyí tí wọ́n sọ dímọ̀ wípé òun ló fà á tí Mudasiru Ọbaṣá tó fi tagídí tagbára wọ ilé ìgbìmọ̀ asòfin lánàá tọ́rọ̀ sì ti di yanpanyanrin àti mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà wá lánàá òde yìí sí ìyàlẹ́nu níṣẹ́ ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó sì tún ti jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí èyún Alhaji Atiku Abubakar olóti wá fi ohùn léde tó sì sọ̀kò ọ̀rọ̀ sáàrẹ Bọ́lá Ahmed Tinubu látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Paul Ibe níbi tó ti ṣe ní àlàyé wípé ìdákẹ́jẹ́jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ yìí ó mọ̀ kù díẹ̀ káàtó. Ó ní ó ń ṣe àfihàn pé inú ààrẹ ń dùn sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí pé ìgbésẹ̀ láti tún fi gbégi dínà ìjọba àwarawa ó ní ààrẹ ń gùn lé látàrí bí ààrẹ kò ṣe sọ kankan lórí ọ̀rọ̀ yìí tó ti di awuyewuye láti bí oṣù mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Èkó.
Alhaji Atiku Abubakar ó ṣe ní àlàyé wípé nígbà tí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tó kù tí wọ́n ti yọwọ́ Kílàńkó Múdàsírù Ọbaṣá lórí àlééfà gẹ́gẹ́ bí abẹnugan wọn tó wá fi agídí àti tagbára wá sí inú ọ́fíìsì ni ó yẹ kí ààrẹ ti sọ̀rọ̀ kó sì ti gbé ìgbésẹ̀ lé lórí pẹ̀lú bó tiẹ̀ ti jẹ́ wípé ìpínlẹ̀ Èkó yìí náà ni ààrẹ ti ṣe gómìnà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní fún ìdí èyí kò yẹ kí ààrẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o ó ní dídákẹ́ ààrẹ ó ń ṣe àfihàn wípé ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tó fi kan ẹ̀sùn tó fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa wípé ó fi ojú ìṣáájú yan àwọn ènìyàn sí ipò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo làárẹ̀ ń ṣerú ìgbésẹ̀ yìí torí pé ó yẹ kó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà bí ó ṣe wá ti sọ̀rọ̀ yìí ó lè domi àlàáfíà ìlú rú pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ gbégi dínà ìjọba àwarawa lórí ọ̀rọ̀ ó ṣàbẹnugan kò ṣàbẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Lórí ọ̀rọ̀ wàhálà ilé-ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Èkó náà la sì wà báyìí o kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé ìdí pàtàkì àti nítorí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ nípa kíkó ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn Mojísọ́lá Miranda. àti mú alánà òde yìí nípa ìròyìn tó jáde lórí bí wọ́n ṣe kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá kúrò lẹ́yìn ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin arábìnrin Mojísọ́lá Lasbati Miranda. Báyìí ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló mà ti sísọ lójú eégún ọ̀rọ̀ náà níbi tó ti ṣe ní àlàyé pé kì í ṣe pé àwọn déédéé kó àwọn agbófinró àti ẹ̀ṣọ́ aláàbò náà kúrò lẹ́yìn Mojísọ́lá Miranda. Ó ní ìgbésẹ̀ ọ̀hún ó ní ó ń ṣe akitiyan lórí bí àwọn ṣe máa yẹ àwọn ènìyàn náà wò finifini. Ó ní àwọn pé àwọn ènìyàn náà àwọn kó wọn kúrò lẹ́yìn Mojísọ́lá Miranda kì í ṣe nítorí tòṣèlú o. Ó ní ṣùgbọ́n àwọn tẹ̀lé ìgbésẹ̀ àti ìlànà tó yẹ kí àwọn tẹ̀lé láti yẹ àwọn agbófinró ọ̀hún wò finifini. Ó ní báyìí àwọn sì ti dá àwọn ènìyàn náà padà sí ẹ̀yìn Mojísọ́lá Miranda. tẹ́ ẹ bá sì gbàgbé lánàá òde yìí tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní abẹnugan ọ̀hún Mojísọ́lá Lasbati Miranda ló fi ohùn léde tó sì fi gbé ta láti ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ tó sọ ọdún mọ̀ wípé ẹ̀mí òun wà nínú ewu báyìí o pẹ̀lú bá ṣe ti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn òun. Báyìí náà ni ẹni tó jẹ́ abẹnugan tẹ́lẹ̀ Múdàsírù Ọbaṣá ló ṣe bẹ́ẹ̀ fagídí wọ ilé ìgbìmọ̀ asòfin lẹ́yìn tí ìròyìn náà tó jáde tán. Àtọ̀tún àtòsì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó èyàn Moshood Jimoh ó ti ṣe àlàyé pé àwọn kò fi torí òṣèlú kó àwọn ènìyàn náà kúrò, àwọn kó wọn kúrò fún ìgbà díẹ̀ láti ṣe àyẹ̀wò àwọn ènìyàn náà dáadáa finifini bó ṣe wà nínú ìbámu pẹ̀lú òfin ṣe àwọn yóò sì dá wọn padà sẹ́yìn Mojísọ́lá Miranda. Nípa ti àgbà ọ̀jẹ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP èyí táwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tán ti gbé nílẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn níṣe ni ìròyìn fi yé wa pé wọ́n ti gbé lọ síbi tí ẹ̀mí rẹ̀ kò ti dé báyìí ní ìpínlẹ̀ Kogi. Àgbọ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP Austin Okaye èyí tí ìròyìn jáde níbi ọjọ́ mélòó tá a lò sẹ́yìn yìí nípa bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ rẹ̀ mọ́ láti ọ̀dọ̀ àṣẹ ìtanlọ́wọ́ láti ọ̀dọ̀ gómìnà ní ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo. Wọ́n sọ dímọ̀ wípé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní wọ́n wá gbé Austin ní ilé rẹ̀ tó ń bẹ ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe àtakò sí gbogbo àwọn ìgbésẹ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ Kogi tó ń gbé olófàá tí wọ́n fi páńpẹ́ òfin gbé láti ìgbà náà. Bí fídíò náà ṣe jáde níṣe ni wọn kò mọ ibi tó fi orí mù sí àmọ́ ṣá o ẹni tó jẹ́ ajìjàngbara tó sì jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore ó mà fi sójú òpó ayélujára rẹ̀ lánàá òde yìí èyàn X tá a mọ̀ sí Twitter níbi tó ti ṣe ní àlàyé wípé sẹ́ẹ̀rí arákùnrin tó jẹ́ ògbólógbò olóṣèlú lẹ́gbẹ́ òṣèlú PDP Austin Okaye tó ń ṣe bẹ́ẹ̀ ṣe àtakò fún gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo níṣe ni wọ́n ti gbé lọ sí Lọ́kọjà báyìí tí ń ṣe olúlu ìpínlẹ̀ Kogi níbi tó ti sọ dímọ̀ pé ẹ̀mí rẹ̀ ò sì dé níbi tí wọ́n gbé lọ yìí o. Ìlérí tí àwọn àjọ DSS náà ṣe ó ní pé àwọn yóò fi sílẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 27 oníṣùgbọ́n sí ìyàlẹ́nu kàkà tí wọ́n fi tú sílẹ̀ níṣe náà tún gbé lọ sínú ọ̀gbun jìgbìnjìgbìn bòmíì nínú ibi tí ẹ̀mí rẹ̀
Kòtídé ó ní ẹ má jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ká fọn rere àwọn oníṣẹ́ láabi náà tí wọn ò fi ìbẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Kogi náà. lórí owó ìpè àti ti dátà tó di ọ̀wọ́n gógó báyìí àjọ NLC tí ń ṣẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọ́n ti sọ bímọ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti faramọ́ fún ìdí èyí àwọn ti gbégi dínà ìfẹ̀hónúhàn èyí tí kò lè wáyé mọ́ báyìí. bí ìròyìn náà bí ó ṣe ti ń jọrìn rìn láti ogúnjọ́ oṣù kínní ọdún 2025 tá a wà yìí nípa bí àwọn àjọ tó ń rí sí bá a ṣe ń bára ẹni sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ti ìpè ti MTN Glo àti ti Airtel bí wọ́n ṣe ti fi ìròyìn náà léde wípé àwọn yóò ṣe àfikún owó ìpè àti ti dátà èyí tí yóò ní ìlọ́po lọ́nà ọgọ́rùn-ún táwọn yóò fi ṣe àfikún rẹ̀ kó tó di pé ìjọba àpapọ̀ wọn wá dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì fi ẹnu kò sọ̀dún wípé kí àfikún rẹ̀ kó máa jẹ́ ìdá 50 lórí owó ìpè àti owó dátà. ọ̀rọ̀ náà ni kò tẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ní ó tẹ́ wọn lọ́rùn ní ọjọ́ náà lọ́hùn-ún nínú èyí tí wọ́n ti sọ mímọ̀ wípé àwọn yóò gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba àpapọ̀ wọn ò bá wá ojútùú sí ìdá 50 èyí tí wọ́n fi lélẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe ìpàdé ẹlẹ́ni 10 tó jẹ́ ti ìgbìmọ̀ láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ti ìjọba àpapọ̀ tó sì fi orí oko sọ̀dúnrún níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn èyí tán sọ mímọ̀ wípé àwọn ti fi ẹnu kò lórí pé kí wọ́n já ìdá 15 tí ń ṣe 50% kúrò nínú 50 èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ èyí tí àfikún owó ìpè tí ó fi máa jẹ́ ìdá 35 35% lórí owó dátà tá ń rà àti owó ìpè. àmọ́ sábà yìí níṣẹ́ ní ẹgbẹ́ òṣìṣẹ́ náà ti fi hàn léde pé ìwọ́de tí àwọn là kalẹ̀ wípé yóò wáyé ní ọjọ́ kìíní inú oṣù kẹta ọdún tá a wà yìí ó ní kò tún ní wáyé mọ́ torí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti yọnu sí àfikún owó ìpè ọ̀hún léyìí tó ṣe dédé ìdá 35 níṣẹ́ ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà máa gbójú sí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ èyí Joe Ajaero lórí ìkéde tí wọ́n fi léde síta pé àwọn fi ara mọ́ owó ìpè tí ó ti gun orí owó ìpè báyìí ó ní àwọn kò jọ sọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú òpó ayélujára X àti Facebook wọn kò rojú sí ìgbésẹ̀ ọ̀hún níbi tó ń kúlùkù wọn ti ń sọ ohun tí ó wù wọ́n nípa ọ̀rọ̀ náà tí wọ́n sì kò rojú sí ìgbésẹ̀ àti ìkéde tí NLC tí wọ́n ké wípé wọ́n ti jẹ́ dodo wọn ò lè sọ òdodo mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mélòó lẹ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sọ pé inú àwọn dùn àti pé àwọn faramọ́ ìdá tí wọ́n fi kún owó ìpè yìí. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ káàkiri orí ayélujára nípa ìkéde èyí tí àjọ NLC tí wọ́n fi léde síta náà. ìpínlẹ̀ Bayelsa ó ní mo mórílé báyìí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà sọ̀kò pọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò ní ìta gbangba ní ìpínlẹ̀ Bayelsa. ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Darlington Watson ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ òkú pa tán ti fi òkúta gba ẹ̀mí ní ẹnu rẹ̀ báyìí èyí tó wáyé ní agbègbè tó pè ní Agudama Epie ní olúlu ìpínlẹ̀ Bayelsa tí ń ṣe Yanangwa níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ já ọkùnrin náà kalẹ̀ ní inú kẹ̀kẹ́ márúwá èyí tí wọ́n ló wọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ òkò mọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ ti Greenlanders ó ní arákùnrin Darlington tó jẹ́ ní 30 ọdún yìí tán ṣe ikú pa nínú tí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò tí wọ́n pe orúkọ wọn ní Bobos ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ burúkú ọ̀hún. àlàyé àwọn olùgbé agbègbè náà
ó ní wọ́n sọ dímọ̀ wípé ó ti tó bí ọjọ́ mélòó kan tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn látàrí wípé wọ́n ń jà lórí ẹni tó ju ara wọn lọ ìwọ́jú mi èmi ò jù ọ́ olóṣì bí ọ̀rọ̀ náà wọ́n sọ òkú padà Linton ní ìta gbangba títí tí ẹ̀mí fi bọ́ ní ẹnu rẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa Musa Mohammed ó ní òótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n kó tó di pé àwọn agbófinró dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níṣe ni àwọn oníṣẹ́ láabi náà ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì ti júbà ehoro àwọn mọ̀lẹ́bí olóògbé Linton tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sọ̀kò pa ó ní wọ́n ti palẹ̀ òkú rẹ̀ mọ́ láti lọ rè sin nílànà ẹ̀sìn wọn Musa Mohammed alukoro wa ni òun ti ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ènìyàn ìpínlẹ̀ Bayelsa kan jìnnà sí ìwà ẹgbẹ́ òkùnkùn torí wípé kò ní nǹkan míì tí yóò bí fún ni ju ikú tí kò bá ojú mu lọ ó ní ẹgbẹ́kẹgbẹ́ báyìí a máa ba ìwà rere jẹ́ ìwà burúkú sì ní a máa rán ni lọ sí àjò àrèmábọ̀. Ìbẹ̀rùbojo lọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ Èdó pẹ̀lú bí àwọn Fúlàní darandaran ṣe ṣekú pa ènìyàn 6 sí inú oko wọn láàrin ọjọ́ 3 péré ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú mi bó tún ṣe ṣẹlẹ̀ ní abúlé tí wọ́n pè ní Eware ìjọba ìbílẹ̀ Etsako West ní ìpínlẹ̀ Bayelsa gẹ́gẹ́ bí wọ́n ti sọ dímọ̀ pé ọkùnrin àgbẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí Fúlàní darandaran ni wọ́n tó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa wọ́n sí inú oko wọn. Wọ́n dárúkọ Lucky Salami gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́, Julius Arewa ẹni ẹ̀kejì àti Ọmọkọ̀gbọ̀n Àbú tí wọ́n sọ dímọ̀ pé òun wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kọ̀ọ̀run ní ilé ìwòsàn báyìí. Ṣáájú sí ni ìròyìn kan ló ti kọ́kọ́ jáde tẹ́lẹ̀ ní abúlé tí wọ́n pè ní Òpèpè àti abúlé Ivibiaro ní ìpínlẹ̀ Bayelsa ní ìpínlẹ̀ Edo náà ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Etsako West èyàn Máfẹ́lọ̀ Zibiri ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò sì tún kóró ojú sí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún nípa bí àwọn agbésùmọ̀mí nípa bí àwọn Fúlàní darandaran ọ̀hún ni wọ́n ti ṣekú pa àgbẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú kan tó sì tún jẹ́ pé ní ìlú kejì wọ́n ṣekú pa àgbẹ̀ 3 míì níbi tí wọ́n ti sọ dímọ̀ pé òǹkà àwọn àgbẹ̀ náà ó ti di 6 láàrin ọjọ́ 3 síra wọn. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èdó Moses Yamu ó sọ dímọ̀ pé àwọn kò tí ì rí ìpè náà gbà láti ọ̀dọ̀ àwọn ènìyàn pé àwọn Fúlàní darandaran náà wọ́n tó ti ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Àlàyé alága wa ni àwọn pé ìjọba ìpínlẹ̀ Èdó lábẹ́ aláṣẹ àti olùdarí Ọ̀pẹ́bolo wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má wò wá ràn ẹ tètè wá ojútùú sí ìṣòro àwọn Fúlàní tí wọ́n ṣekú pa àgbẹ̀ yìí torí wípé àwọn àgbẹ̀ náà láàárọ̀ gbọ̀kùlé tó bá ti di kájẹ kámu àti tó mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èdó. Kò lè sí ìsinmi rárá fún ìka ènìyàn. Ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti ba ògbólógbòó agbésùmọ̀mí mìíràn báyìí ní ìpínlẹ̀ Zamfara. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n pe orúkọ wọn ní Operation Fasanyaman pẹ̀lú àjọṣepọ̀ àwọn fìjìláńtẹ́ tí orúkọ tàwọn jẹ́ Askararawa ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé ògbólógbòó agbésùmọ̀mí tó jẹ́ báńdíìtì ètí wọ́n ní ọwọ́ bà ní abúlé tó pè ní Rijiya ti Sakar ní Dawa ìjọba ìbílẹ̀ Kúsàwù ní ìpínlẹ̀ Zamfara náà. Nínú fídíò tí wọ́n ṣe àfihàn rẹ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ ní èdè Haúsá wọ́n ṣe àfihàn ojú ọ̀daràn ọ̀hún nínú fídíò náà níbi tí ó ti ń wò bí ẹni tó fẹ́ jáde láyé tó wà lẹ́sẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run tó sì kó àwọn ohun ìjà olóró rẹ̀ tán kò tì í lẹ́gbẹ̀ẹ́ níbi tí ó jókòó sí. A ṣe àfihàn fídíò rẹ̀ fún yín tí ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó bó tilẹ̀ jẹ́ pé èdè Haúsá náà sọ níbẹ̀ ṣùgbọ́n ní í ṣe náà sọ dímọ̀ wípé ògbólógbòó agbésùmọ̀mí ni tóun náà sì ti jẹ́wọ́ pé òun ti jíngiri nínú ìwà ìkọlù ṣíṣe sáwọn ènìyàn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara náà. Mutanen banza mutanen gobe wallahi kariya kuke ba za ku iya ba. An kashe daya a can. Ga ɗaya ne shi ma zai na haka nan duk wanda ci baya son zaman lafiya a Zamfara a Najeriya wallahi sai mun ga baya sa. Yawwa ajiye musu ita. Da makaman suna da yawa sauran sun ci tsere ga su ga abin da muka sa a hannunsu yan ta'adda ne mun da awa shi ne muna wuta so an da muna piketi ba ta muna wallahi piketi ba ta muna piketi baya kashi wallahi da piketi na kashi wallahi da mun ke ba to Allah zai yi ko sai Allah ya ba mu sai mun kai da mu
Kai, rabu da shi. Rabu da shi. Ya bayani daga ya bayani. Allah ba ya gani. Allah ya sani. Bilahi la ilaha illa hu duk wanda ke ba su zaman lafiya a kula. Ó dá ní ìpínlẹ̀ Delta àwọn ìlú tínúbí náà dáná sun arákùnrin tó ṣe bẹ́ẹ̀ gé orí abilékọ nítorí ọ̀rọ̀ ilẹ̀ tó di wàhálà láàrin wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní ìpínlẹ̀ Delta arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Agọ́lọ̀ ní agbègbè tí wọ́n pè ní Upufi Onwin ìjọba ìbílẹ̀ Udu ní ìpínlẹ̀ Delta náà ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti wáyé pẹ̀lú bá ti sọ dímọ̀ wípé ọ̀dọ́kùnrin tó pe orúkọ rẹ̀ ní Ẹgọ́lọ̀ yìí olóṣèkúpa abilékọ kan látàrí pé wọ́n jọ ní èdè àìyedè lórí ọ̀rọ̀ ilẹ̀ tó ti di wàhálà láàrin àwọn méjèèjì nínú àlàyé tí àwọn ọmọ olóògbé náà èyí tí wọ́n ṣe fáwọn ará ìlú wọn ní ìyá wọn ló lọ sí inú oko láti lọ rí wa tí wọ́n jẹ ṣùgbọ́n tán ní kó padà dárí dé ní ọjọ́ náà tó sì gbé ìgbésẹ̀ láti ṣe àwárí rẹ̀ nígbà tí wọ́n dé inú oko ọ̀hún níṣẹ́ náà bá òkú rẹ̀ nílẹ̀ tán ti gé orí kúrò ní ara rẹ̀ ọ̀rọ̀ ló di ariwo nínú ìlú ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àti ìwádìí lórí àwọn ènìyàn tán ṣe iṣẹ́ burúkú ọ̀hún ní ìṣẹ́ náà rántí wípé arákùnrin Ẹgọ́lọ̀ yìí òun àti ìyá wọn nájọ ní èdè àìyedè lórí ọ̀rọ̀ oko ọ̀hún pé kó fi oko sílẹ̀ tó sì ti dín òun yóò ṣekú pa ìyá náà tó bá kọ̀ láti fi oko ọ̀hún sílẹ̀ nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí Ẹgọ́lọ̀ ní ilé rẹ̀ ó padà jẹ́wọ́ lẹ́yìn gbogbo ìwádìí tí wọ́n ṣe ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo òun lè ń ṣekú pa abilékọ ọ̀hún ní kété tó sọ̀rọ̀ yìí tán níṣẹ́ ni àwọn ìlú tínúbí náà dáná sun Ẹgọ́lọ̀ àti ilé rẹ̀ tá sì jó gbúgbú tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe ó ní àwọn ò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà àwọn yóò ṣiṣẹ́ ìwádìí lórí àwọn tán wu ìwà náà tán fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ní ìpínlẹ̀ Delta. Ṣé Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge màdèmágẹ̀ ẹ má jẹ́ kí fìlà wà kó kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíọ́nìyàn wípé ṣé ọlọ́kẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹkú àìbínú sí gbogbo àwọn tí wọ́n máa bí mí tí wọ́n sì máa challenge wa lédè òyìnbó wípé àwọn ìlú kọ̀ọ̀kan tá a dárúkọ nínú ìròyìn yìí ó kù díẹ̀ káàtó ẹ má fi bí wá ẹ sì má fi ṣe ìbínú ẹ mọ̀ wípé àlejò kò lè má di ẹ funfun nínú ìsasùn àwọn ìlú tá a bá ṣe bẹ́ẹ̀ sí orúkọ wọn pé àbí orúkọ tá a bá sì dá nínú àwọn ìròyìn yìí ẹ má fi bí wá o ẹ sì má bínú lórí rẹ̀ ẹ fi wá sọ́nà kẹ́ bá fi sínú comment section bó ṣe tó àti bó ṣe yẹ ká pè jáde ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ni a rọ̀ yín pé kẹ́ ẹ máa bá a gbìyànjú láti máa share àwọn ìròyìn wa káàkiri ẹ ṣeun Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ó dàbọ̀ fún ti àsìkò yìí.